a bá ṣọ́ra tí ó dọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ. tí federal government bá maintain solid mineral tí ń bẹ ní Ọ̀yọ́ national park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà. sẹ́rí gbogbo ìjà ìsìn tàǹjà yìí tí ìbá ṣe pé èèyàn bá ya wèrè orí ẹ̀ burú kí ló kàn yín pẹ̀lú ìjà ìsìn ni wọ́n fi ń bọ̀ wá lójú tí wọ́n fi ń wọ̀ wá láàrin àtàrí àti gbogbo gómìnà gbogbo ẹni ọba kúta ẹ̀ bá gbé ìgbésẹ̀ ẹ̀yin lọ́wọ́ bí lẹ́rìn àfikà ìdíje lórí gbogbo bọ́dì àrájọ yàrá wọn ni o níjọ tó ń ṣẹlẹ̀ ní Zamfara bí ọdún mẹ́rin mo ti ṣàìmọye wá sí mo nílẹ̀ Yorùbá ẹ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ máa múra àmúra lójó wọlé ìran Yorùbá ìjà ronú nítorí tó tóbi ju gbogbo epo táwọn ọmọ Ìgbò tí wọ́n fi ń bùkà lọ níbẹ̀ ní Ọ̀yọ́ kíjọba pírẹsidẹ́ǹtì wa kàn dìde kò ní bàjẹ́ nígbà tiyín gómìnà wa kò ní bàjẹ́ nígbà tiyín ẹ dìde ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dolówó ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dọlọ́rọ̀ àmì ẹ̀kọ́kọ́ bá wa gba àwọn ọmọ àtàwọn tíjà ti bẹ̀bẹ̀ àfọlọ́n tó níyìn láfi bẹ̀yìn àwọn ọmọ tí iná ò ní parẹ́ kí ló fà á kí ló dé táwa dójúlẹ̀ ẹ̀yin àfa ẹlẹ́nu bíléèjì ẹ̀yin àfa ẹ̀ pa mọ̀ ń bọ̀ lórí ẹ̀ nǹkan yẹn làwọn wá kiri nǹkan yẹn ni wọ́n ranjú mọ́ ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan àwọn ìgbà tí ẹ dé Zamfara wọ́n rí gold wọ́n lé gbogbo àwọn arábúlé yẹn dànù wọ́n take over wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n lóòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ìlú òyìnbó àwọn òyìnbó ń kó wọn fún wọn wọ́n ń kó nǹkan ìjà fún wọn wọ́n ń kó $billion fún wọn tí wọ́n bá ń kidnap wọn fi ń cover ni àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú rẹ̀. ó sọ pẹ̀lú ìyanu ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wá jẹ lókun láti máa sọ pé ó tún kàwọn àgbà kan lé gbogbo wàyí náà ni wọ́n ti jásẹ́lé lórí àwọn gangan làtà ẹ pè pàjẹ́ àgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà bí bá lélẹ̀ wọ́n bá ń bẹ lé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀ ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40 50 ẹ pera yín jọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà nítorí fẹ́ ṣẹlẹ̀ ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara àwọn náà ni wọ́n lùyò rẹ́kọ̀dù àgbáyé ó gbé wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá ọdún mọ́kàndínlógún ọdún mẹ́wàá wọ́n làwọn tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé 10,000 yẹn láwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n displace tí wọ́n lékúrò lábúlé wọn lékúrò nílùú wọn àwọn tí wọ́n wà displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn àwọn abúlé ìlú tó ti dáwọ́rọ́ wọn lọ́fẹ̀ẹ́ tó 50 ẹ lọ íńtánẹ́ẹ̀tì ẹ lọ kà ẹ lọ Google ẹ bó ṣe wá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí níbọ̀rọ̀ níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú igbó Sambisa wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà igbó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn lára wọn làwọn ọmọ Chibok 276 tí wọ́n kó ń jọ sí díẹ̀ ní àmọ̀rí padà majority àwọn ọmọ yẹn ló mọ̀ bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ àwọn tí wọ́n padà gan 80% wọn ló dé toyúntoyún wọ́n lọ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlé wọ́n jẹ́ wọ́n màdámù ni wọ́n bá dé màdámù Chibok ni wọ́n bá dé lọ́dún náà lọ ẹ wo àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò tí tàn tán síbẹ̀ wọ́n tún wá ní títí dìsìn ogun yẹn ò tí stop iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àwọn omi pọ̀jọ̀ ká lọ bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ empire àbí Old Ọ̀yọ́ national park tá a bá ṣọ́ra tí Old Ọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ national park ju àyè méjèèjì lọ má ṣàlàyé lórí ẹ̀ kí ló dé tí mo fi pariwo báyìí Al-Qur'ani ní láyín ṣàkàrìtún làzìdánakún wọ́n láyín kàfàrìtún ìnáàdàbí láṣẹ́dì Kùránì chapter 14 verse 7 láyín ṣàkàrìtún bẹ́ẹ̀ bá fẹ́ yọ lọ́wọ́ oore tọ́lọ̀ bá kó sí ẹ nígbà tó o bá tètè lọ́tọ̀ lóore ọlọ́run ní èmi jẹ́ kó tán màá máa jẹ́ kó pọ̀ ni àmọ́ tí mo bá gbé oore sọ́dọ̀ rẹ tó o bá tètè identify rẹ oore yẹn ó dàdánwò yóò di ìyà yóò di fìtínà sótọ̀ ọ̀hún lọ́rùn lọ́dọ̀ sọ sí igbó Old Ọ̀yọ́ national park tí federal government bá maintain solid mineral tí ń bẹ ní Old Ọ̀yọ́ national park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà nǹkan yẹn làwọn wá kiri nǹkan yẹn ni wọ́n ranjú mọ́ ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan àwọn ìgbà tí ẹ dé Zamfara wọ́n rí gold wọ́n lé gbogbo àwọn arábúlé yẹn dànù wọ́n take over wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n lóòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ìlú òyìnbó àwọn òyìnbó ń kó wọn fún wọn wọ́n ń kó nǹkan ìjà fún wọn wọ́n ń kó $billion fún wọn tí wọ́n bá ń kidnap wọn fi ń cover ni àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú rẹ̀ àmọ́ wọ́n fi yẹn cover káwọn kan lè mọ́ kí lòdì ẹ wá wò tẹ́ ẹ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno láti Borno wọ́n rí díẹ̀ ń bẹ̀ àmọ́ ìgbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold 10% lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ ní Old Ọ̀yọ́ national park ẹ lọ wádìí ìjọba náà ti mọ̀ federal government ti mọ̀ àmọ́ ìtètè múra ni lọ́ọ́ fẹ́ dá wàhálà alẹ́ báyìí lórí àjọ àgbáyé gíráàmù ẹyọ kan kílógíráàmù ẹyọ kan lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ national park wọ́n tà ní 23.80 per kilogram $23.80 per kilogram ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá kà ní sọ́lẹ̀ tó bá di pé lójú ẹ̀ sí truck ó di billions of dollars eléyìí ni wọ́n kó níbẹ̀ kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn ẹlẹ́kẹta tí ń bẹ ń bẹ wọ́n ń pè kan ní tantalite gene stone
ní gbogbo àgbáyé wọ́n lélẹ̀ tí ń bẹ ní Old Ọ̀yọ́ yẹn ló value jù. Àwọn kan wọ̀nyí ní bẹ́ẹ̀ àwọn kan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún òní wọ́n wá jókòó tẹ̀ wọ́n ti máì nìkan ní Old Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn gbogbo abúlé tí bẹ́ẹ̀ ò lè sọ pàwọ̀ mọ̀ pé wọ́n wá kan bẹ̀ nítorí pé majority balẹ̀ ní tí wọ́n fi ń sóúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ọ̀dún tí wọ́n ń kọ́ kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Àwọn yẹn náà ń ṣiṣẹ́ fún wọn abúlé yẹn tí wọ́n bá lóòótọ́ oríṣiríṣi torí truck ò lè débẹ̀ ọ̀kadà náà fi máa ń gbé majority eléyìí tó bá wet ní wọ́n máa ń lo chopper láti wá gbé ọ̀rọ̀ tí wàá tán síbẹ̀ lọ́jà àgbáyé wọ́n ní wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion lọ́jà àgbáyé. Nǹkan yìí ló wá ní ilẹ̀ Yorùbá ló wà ní Old Ọ̀yọ́ National Park nínú gbogbo àwọn mineral resources tá a kà sílẹ̀ lithium ló value jù mẹ́ o lithium wọn ju petrol lọ by far. Ìlú tí a bá ti rí lithium kì í ṣẹgbẹ́ ìlú tó lépo nítorí pé kíni lithium ní ọkàn yìí petrol lithium òun ni à ń lò fún jẹ́ pé ní EV lithium òun ni wọ́n fi ń ṣe bátìrì gbogbo bátìrì rechargeable battery tí ò bá sí lithium kò lè sin ti jẹ́ rechargeable battery. Bákan náà lithium ní bẹ lára fóònù lithium ni wọ́n fi ṣe fóònù tá à ń gbé kiri lithium ni wọ́n fi ń ṣe solar light lithium ni wọ́n fi ń ṣe electric car lithium ní bẹ lára aeroplane tí fi ń fò lithium yẹn ni wọ́n bẹ ní Old Ọ̀yọ́ National Park ẹ wá ní wọn ní takú síbẹ̀ wọ́n tún wá lọ́kàn tó wà irú lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park ẹ lọ Google ẹ̀ wọ́n pè ní most significant lithium pegmatite most significant lithium pegmatite ní bẹ ní Old Ọ̀yọ́ ní gbogbo àgbáyé ó bẹ́tà ju oil àti gold lọ nígbà ọgọ́rùn òun ní bẹ́ẹ̀ kí wọ́n lóde táwọn ọ̀gá ńlá fi wá wọ Old Ọ̀yọ́ wọ́n rí Old Ọ̀yọ́ bíi ibi tó tẹ́ ẹ̀dá nǹkan bọ̀ àwọn lójú láti jọ ìpè káì irú bíbá yìí ń bẹ làwọn jẹ ìyá ní north kí ló dé tí wọ́n fi rò bẹ́ẹ̀ Yaruba da wa yin limi labubi lakilali yatamima yarabutole wasana lakilali yatamima yarabutole wasana. Mo ní àwọn ọ̀rọ̀ lẹ́nu tó jẹ́ pé kí n sọ jáde ẹnu mi ò dẹ̀ táàgì ní pé mi ò wọ́n lọ́wọ́ aláìmọ̀ká òpònú èèyàn sọ yí pé kò sọ́nà lọ́dọ̀ ẹ̀ lakilali yatamima yarabutole wasana lakilali yatamima yarabutole wasana. Kí ló dé tí a fi rí igbó Old Ọ̀yọ́ National Park as ibi tó bẹ́tà táwọn òrí láti jọ́ yìí tí ẹ wá yàwó bobẹ̀ àkọ́kọ́ tó jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ advantages ni pé one ibẹ̀ close sí Lagos airport tí a bá ń bẹ ní Zambiza tí a bá lọ́ọ̀dù tàbí ní Zamfara truck yóò lu ọ̀sẹ̀ kan tàbí ọjọ́ márùn-ún kó tó dé port lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti kó sójú omi. Àwọn tó bá jẹ́ ní Old Ọ̀yọ́ ni ìrìn wákàtí 6 sí 8 láti Gbẹ́tì ó ti gbẹdẹ́ bọ̀ wọ́n kó díẹ̀ wọ́n lọ́ọ̀dù ẹ̀ àárín ìgboro náà ti ń lọ́ọ̀dù ẹ̀ wọ́n ti kó dé bọ̀. Ìyẹn àǹfààní àkọ́kọ́ closer to Lagos port. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi táwọn ń tàn pé ní Old Ọ̀yọ́ National Park yìí àlàáfíà ń bẹ fáwọn ń bẹ àwọn ò lọ́tà ní Zambiza àti ní Zamfara wàhálà sójà àtàwọn JTF ti pọ̀ jù àmọ́ ní Old Ọ̀yọ́ wọ́n ti ń bẹ ń sìn ó súnmọ́dún kan ó súnmọ́dún méjì bí ọba ti súnmọ́dún mẹ́ta wọ́n ń wọ̀ gbòòrò wá ra oúnjẹ àwọn aráàlú wọn ò lè sọ pé àwọn òmò táwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ra oúnjẹ lọ́wọ́ wọn lè sọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń ta oúnjẹ fún wọn torí pé wọ́n ti mọ̀ pé àwọn ọ̀gá ńlá ó padà dé wọ́n ti ń pa àwọn èèyàn nípa púpà bí ọjọ́ ti pẹ́ tẹ́nìkan ò mọ̀ tó ń kájú wọn mọ́ra nítorí owó tí wọ́n rí bẹ̀. Number 3 nítorí advantage fún wọn ó yẹ sì fún wọn láti gbé nǹkan sórí ọ̀kadà láti Old Ọ̀yọ́ tí ó dẹ̀ lọ já ní Ìgbẹ́tì tàbí ní Kìṣí níbi tí truck yóò ti lóòdù ẹ̀ ìrìn wákàtí 6 ó ti dẹ́kọ̀ kò síwẹ̀ ní Zambiza kò síwẹ̀ ní Zamfara wàhálà ni wọ́n fi gbé nǹkan kọjá bẹ̀. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin wọ́n tún wá rí pé igbó Old Ọ̀yọ́ National Park ó líǹkì Benin Republic ó líǹkì Kútọ́nù níbi tí òkun mi wà táwọn ti lè lóòdù táwọn bá gbéra kò lè tó wákàtí 8 táwọn fi bára wọn ní Benin Republic táwọn bá tọ inú igbó pẹ̀lú ọ̀kadà ìyẹn náà bẹ lára dí tí wọ́n fi rí bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ibi pàtàkì ìkarùn wọ́n rí owó táwọn ọ̀nà láti gbé nǹkan yẹn ó máa kéré wọ́n tún wá rí pé lower cost of violence ní bẹ níbẹ̀ ìkẹrin wọ́n wá rí wípé ní Zambiza forest apá majority Zambiza iye tó jẹ́ forest ń bẹ tó nǹkan àwọn desert ń bẹ ó easy láti máa ju bọ́ọ̀bù sáwọn láti orí plane tíjọba bá dìtàmì bẹ́ẹ̀ bíjọba ṣe kọjá ń bẹ̀. Àmọ́ ní Old Ọ̀yọ́ igbó tó gbò rúrúrú ni wọ́n lè rí ti ń bẹ lábẹ́ Old Ọ̀yọ́ wá ní ó wá tóbi títóbi Old Ọ̀yọ́ tí mi bá ṣe mistake bẹ́ẹ̀ ni pé máa padà rántí ẹ̀ 2.20 something kilometre 24 kilometre square meters tí mi bá ṣe mistake Old Ọ̀yọ́ National Park ó ju ìlú Ìbàdàn lọ ní títóbi tá a bá ju àwọn local government àròkọ kúrò ó tóbi ju gbogbo ìlú Ìbàdàn lọ níbi tó tóbi dé igbó wà ní gbogbo ẹ̀ tó bò rúrúrúrú igi 100 ọdún bẹ́ẹ̀ tẹ́nìkan òkè igi tó gan ti dára bàkà bẹ̀ tí wọ́n lè tẹ́jì síbẹ̀ àwọn kan bẹ́ẹ̀ oríṣiríṣi káàpù ní bẹ níbẹ̀ oríṣiríṣi ìlú oríṣiríṣi abúlé làwọn náà ti tẹ̀dó síbẹ̀ tó jẹ́ wípé sólà ni wọ́n ń lò tí wọ́n fi ń gbádùn ayé kódà àwọn náà ní alága wọn ní jámánù láàrin ara wọn bẹ̀ ní Nàìjíríà kan náà Yaruba da wa ilimi lakilali yatamima yarabutole wasana lakilali yatamima yarabutole wasana. Solid mineral kan tó ń bẹ níbẹ̀ wọ́n pè yẹn ní wọ́n ní yẹn ní the Nigerian first gemstone òun náà scarce láyé àmọ́ kò wọ́n tó lithium àmọ́ pé wọ́n kọ́kọ́ ní Nàìjíríà ibẹ̀ yẹn náà ti kọ́kọ́ fúra kó tó wà mẹ́ ẹ̀wù adúrú tíjọba Nàìjíríà dànù
àìmọye ewu ẹ̀ ní wọ́n bẹ káàkiri tíjọba Nàìjíríà ò rí o ni mo fi sọ pé Yaruba Jawari ń limi. Number 5 ìdí tí wọ́n fi fẹ́ láìkí ibẹ̀ yẹn wọ́n ní pé Sambisa forest ìjọba àgbáyé ti tàgẹ̀ ní global terror base gbogbo ilé ní àwa wò yí pé ọ̀dà wọn ò rí bílíọ̀nù ń bẹ̀ agreed kí ló dé tí wọ́n àtàkì sùkú ìdí 5 ni wọ́n fi àtàkì sùkú àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti débi o ẹ má tẹ̀lé sí o ẹni ọba tẹ̀lé sí kọ́ lọ béèrè Zamfara kọ́ lọ béèrè Sambisa o wọ́n fi announce arrival wọn ìdí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe yẹn láti lè ní territorial control àwa la ní bí ìdí ẹlẹ́ẹ̀kẹta láti lè kí àwọn àgbẹ̀ àtàwọn tó nílẹ̀ ládùúgbò bẹ̀ láti lé wọn dànù káwọn lè rí sí àwọn sí ìdí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n fẹ́ send message síjọba pé gbogbo ibi tá a ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè jà lórí pléènì ìjà pléènì ò ṣe jàbí àtàwọn ìdí míì tó jù bẹ́ẹ̀ lọ owó kíákíá owó ẹ̀jẹ̀ ibẹ̀ làwọn ò ti rí ẹ wá bira wa léèrè wáì tó wá jẹ́ oríire square meter ó dọ̀yọ́ ó jẹ́ 2.5 kilometre square ní títóbi rẹ̀ 2,500 kilometre square 2,500 kilometre square ní títóbi ẹ̀ wọ́n ní pé bí àwọn lè kọ́ sí ibẹ̀ lábẹ́ mineral tó solid mineral tó di billion ní bẹ́ẹ̀ bọ́dà tó súnmọ́ bẹ́ẹ̀ ó súnmọ́ bẹ́ẹ̀ ẹ wá dákun bàbá wa rí báyìí níta àbá fẹ́ bàjẹ́ oníbíyàn ṣe ìran Yorùbá ìjà ronú nítorí tó tóbi ju gbogbo epo táwọn ọmọ Ìgbò tí wọ́n fi ń bùkà lọ níbẹ̀ ní Ọ̀dọ̀yọ́ kíjọba pírẹsidẹ́ntì wa kàn ti dé kò ní bàjẹ́ nígbà tí yín gómìnà wa kò ní bàjẹ́ nígbà tí yín ẹ ti dé ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dolówó ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dọlọ́rọ̀ àmọ́ ẹ kọ́kọ́ bá wa gba àwọn ọmọ àtàwọn tíjà ti bẹ̀bẹ̀ àfọlọ́run tó níyìn láfi bẹ̀yìn àwọn ọmọ tí yín náà ò ní parẹ́ ẹ wá dáàbò gbogbo òlú yòókù Sayyidina Umar ó ní wallahi law ma tasatun ja'in ana sáàtì lè fọ̀rọ̀ ládọ̀ náà tóbi àní sàílì hàníà mo fi Ọlọ́run búra tí ewúrẹ́ kan bá kú níbi tí bọ́dà nù mí wà odò òfurẹ̀tì ti ń bẹ níbi bọ́dà tẹ́bi bá pa ewúrẹ́ kú mo gbà pé mi lọ́lọ́wọ́ bi léèrè àtàrí àti gbogbo gómìnà gbogbo ẹni ọba kú tẹ́ ẹ̀ bá gbé ìgbésẹ̀ ẹ̀yin lọ́lọ́wọ́ bi léèrè Áfíríkà ẹ dìde rise to the challenge Ọlọ́run dẹ̀ fún yín ṣe ìjọba Nàìjíríà ẹ dìde lóòótọ́ àmọ́ pẹ́ká tó dìde mo ti sọ ti pẹ́pẹ́ mẹ́ta nìṣòro Nàìjíríà àìfura tádàwọ̀ fi dé tádàwọ̀ bá dé àìtètè dìde bádàwọ̀ bá tún lọ tá àti tún gbàgbé àní pípí àpékíwé ẹ̀ mọ́ tún ṣẹlẹ̀ mọ́ kí wọ́n á ní solution gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ aráàlú àǹtíjọba ẹ jẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba gbogbo ọmọ Nàìjíríà ẹ rẹ́ lọ́nà di bàbá Tinubu ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu kọ́rọ̀ yẹn ọmọdé gẹ́gẹ́ bí pilot aeroplane tí ẹ lóhun tí yó tẹni tó wà wà nù plane ń pé wèrè ní ṣe pilot yẹn jáwọ́ sùn òun ní darí plane tẹni tẹ bá ṣẹlẹ̀ gbogbo wọn ni wọ́n jọ ń lọ àfi ká tètè corporate ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Buhari ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé gbogbo state tó wá wà nítòsí kó kálukú náà tètè prepare ìdààmúta bá dúkà fàbùkì Ìbàdàn finally ìbàdí náà ṣe tábàkà arábákú ẹ máa sun kó fọkẹjì torí gbogbo bọ́jà arájọ yàrá wọn ni o níjọ́ tó ń ṣẹlẹ̀ ní Zamfara bí ọdún mẹ́rin mo ti ṣàìmọye wáàsí mo nílẹ̀ Yorùbá ẹ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ máa múra àmúra lójó wọlé ìdààmúta bá dúkà fàbùkì Ìbàdàn finally ìbàdí náà ṣe kí ni nǹkan míì tó tún yẹ ká ṣe àwọn adájára sẹ́rí gbogbo ìjà ìsìn táǹjà yìí tí ìbá ṣe bẹ́yàn bá ya wèrè orí ẹ̀ burú kí ló kàn yín pẹ̀lú ìjà ìsìn ni wọ́n fi ń bọ̀ wá lójú tí wọ́n fi ń wọ̀ wá láàrin pàtó wá sí mo fẹ́ sọ̀rọ̀ lórí kí ni connection ìjà ìsìn pẹ̀lú terrorism wáyé tí wọ́n ń di ilé ìsìláàmù lórí tí ìdẹ́ ẹ̀sẹ̀ mùsùlùmí àìmọye kírísítẹ́nì tí ń gbé bọ́ọ̀mù àìmọye traditionalist tó ń ná bẹ́ẹ̀ kí ló fà á then kí ló dé táwa dójúlé ẹ̀yin àfa ẹlẹ́nu bíléèdì ẹ̀yin àfa ẹ̀ pa mò ń bọ̀ lórí ẹ̀ lápá kejì kí wàá ní result ẹ̀ tá a bá stop mò ń bọ̀ lórí ẹ̀ lórí apá kejì.